الكريم أمير عارف عبد الرشيد àbíkí ń dún ní pálásì ọba ìwó ọ̀pọ̀lọpọ̀ pálásì ni mò ń ti máa dún bẹ́ẹ̀. àwa fẹ́ gbóhùn yẹn mo dún pálásì bàbá ọba Ìlọrin ní gbogbo ìgbà wípé àmírù ni mo sì lè ní náà ọba Ìlọrin. àmírù ni mo sì lè ní náà ọba Ìlọrin. mo wá wà ní pálásì bàbá wa oníwọ̀ fìwó. gbogbo ẹni tí ọba fẹ́ wọ́wọ́ ti kó wí dáadáa pé àmírù ìwọ àmírù ìwọ minallahi al-karim. àmírù ìwọ minallahi al-karim. àmírù arifun Abdul Rashid. ṣéwù. ọba tó dá nǹkan mọ̀. ọ̀ya yìí. ẹni ọba ti dá Kùránì mọ̀ ló dá nǹkan mọ̀. ọba tó káyà tí ó sì tí ó lè gbé náà wojú ẹ̀ tí ẹ̀ bá ti ṣètò lọ. ọba tó ṣe pé ó bàbá wà sí ni bó ti rí mo wí. gbogbo ẹ̀ náà làwọn náà ń wò. ọba tó ṣe pé tó bá ti ní bò ní tẹ̀sìn bò ní ti ìsìlámù ìdá ń bẹ sẹ́yìnfù ń bẹ sí ní ìfàrí náà bẹ. sọ́tọ̀ ni sẹ́yìnfù. sẹ́yìnfù tẹ́rí yẹn ojú kan lòun máa ní. àmọ́ sílíkì ìfàrí ojú méjì ni tó bá bẹ nǹkan tí ọba bẹ dáadáa ó léyìí tí ó fi bẹ hẹ́wùhẹ́wù. ẹ̀rí pé wọ́n jòkó with full confidence. kò sí tó yẹ kí wọ́n jòkó pẹ̀lú full confidence báwọn Kùránì ni. ọba tó lóòótọ́ tó ṣe pé bí ó bá kú síbẹ̀ yóò sòtò rẹ̀. kò sí tó kàn pẹ̀lú bẹ́ẹ̀ nìkan sẹ́nu wórówóró. òótọ́ wa fi wọ́n lọ́kàn balẹ̀ ju gbogbo nǹkan lọ. ó já wa mọ̀ pé nínú orin ní Qasaidu bàbá wa Shehu Ibrahim Inyas. bàbá náà máa gbáko kéwú púpọ̀ wọ́n sì máa àwọn àdìtú kéwú púpọ̀. nínú àwọn díwánù wọn ni wà ní sàlàsù àwọn aṣẹ́kù falasihuna wàlá haqu wat-tawhidu balihali mumarija. wà ní sàlàsù ṣéwù ní bàbá ń pẹ́ sùúrù ó tún sọ Yorùbá mẹ́. sùúrù ìwọ̀n wí fún bàbá wa oníwo ọ̀fìn ìwò náà lónìí. olúwo ọ̀fìn ìwò oníwo náà. ọ̀pẹ ní gbogbo ẹ̀ náà lọ́la kò sẹ́yìn tí a lọ. àwọn náà nẹ́ni. ẹ dákun ẹ mọ bẹ kẹ wíná sùn náà fún mi ẹni wa ìnsàlàsù. ni wọn bá ń pẹ sùúrù torí wọn máa pẹ sùúrù lórí olórí rẹ náà ni. ṣé wàá ráwọn tí máa pẹ sùúrù ni wọn ìlàsọ méjì. wà ìnsàlàsù. bẹ́ẹ̀ bá ti lè jòkó ń bí àbòsí púpọ̀ kò ní sí oore kankan fún ojú òjì láyé. àwọn aṣèrànkú. wà ìnsàlàsù wọn pẹ sùúrù lórí Shehu Ibrahim. tá a bá wá ráwọn tí ń pẹ sùúrù náà lérí tìyín àwọn aṣèrànkú. àbí sùúrù tí wọ́n gbé wọn ò tiẹ̀ tún wá tó wọn mọ́ wọ́n tún lọ ta kílé kan sẹ́ni kílé kan lérí. Shehu ni tí máa mú yàn tí máa láyàn bí gbogbo méjèèjì. هو الحق والتوحيد هو الحق والتوحيد بل هل ممارجة òótọ́ àti ìgbà fọlọ́hún tẹ ìgbà fọlọ́hún náà ni ó máa là yín bẹ̀. Ọlọ́run ló máa yọ atẹ́gùn tí wọ́n ti fẹ́ lù yín. àmọ́ ńgbà tẹ dúró pẹ̀lú òótọ́ kẹ́ ẹ sì dúró tọ́lọ́hún. gbogbo atẹ́gùn bóun wá ń dà lérí wọn ń dà lérí àwọn ọmọ wọn. àfẹ̀yìnwó náà kì í yín púpọ̀. abẹ́ ọlọ́run ọba Allah ọba alágbára tó kú gbogbo alágbára ọlọ́run máa wo kábíyèsí wa. ẹ dákun ẹ bá ń sàmí dáadáa. ẹ bá ń sàmí dáadáa. ẹ
Alábàálẹ̀ jẹ́ kárí bàbá pẹ́ o, jẹ́ kárí bàbá pẹ́ o. Àfi ká wí fún yín, àìmọye ọba tí ò dúró tọ́lọ́. Tọ́já sí pé àlàálá níta gbangba yá àlàmàláhù lóru ni. Kò rí bẹ́ẹ̀ fẹ́. Jẹ́ kárí bàbá pẹ́ o, jẹ́ kárí bàbá pẹ́. Ẹ wá sọ báyìí, bá ti mọ sọ sí bàbá wa bá lọ. Ẹ wá sọ pé àmì ọ̀fọ̀mọ́lá. Akramakallah, jẹ́ kárí bàbá. Jẹ́ kárí bàbá pẹ́ o. Jẹ́ kárí bàbá pẹ́. Anakumullah. Akramakallah, jẹ́ kárí bàbá pẹ́. Tó fi mú bàbá wa Waziri sọ́wọ́ báyìí. Tó sì mú bàbá wa Professor sọ́wọ́ báyìí. Ẹni abáni tí ọba sọ́wọ́ báyìí. Afurasí ẹsẹ̀. Yóò jáde ní. Jẹ́ kárí bàbá pẹ́ o, jẹ́ kárí bàbá pẹ́. Anakumullah. Akramakallah, jẹ́ kárí bàbá. Ọlọ́run jáde bàbá wa pẹ́. Amina subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Ọlọ́run wọn mú ọjọ́ mi wá. Ó já sí pé tẹ̀sí sun ìwó ni. Mo sì ti sọ̀rọ̀ bàbá Khalifa náà lẹ́ẹ̀kan. Wọ́n ní tí n bá ti sun ìwó báyìí. Ẹ ti kọ̀ ní bá máa mú ìwó lọ ní. Àbẹ́ èèyàn dábẹ́ máa ń jẹ́. Bàbá wa ti gbọ́. Isa Abubakar Salawati bàbá ọ̀dọ́ tí wọ́n ti kí bàbá wa tí wọ́n kí gbogbo àwọn tí ajé ọmọ wọn náà bàbá wa nínú ọ̀nà àná wà wọ́n wà dá kíkí náà padà sọ́dọ̀ bàbá wa ọjọ́ ti ṣe ìrọ̀lọ́ àti gbogbo àwọn káàkiri àtàgbà àwọn àfáà ńlá ńlá tí wọ́n tẹ̀lé wọn ní sílẹ̀ lọ́wọ́ ẹ̀rọ àwọn. Owó ọba kan ṣoṣo tí ó sọ méjì. Ọba kan ṣoṣo tí ó jẹ́ àdìlọ́wọ̀sí. Ọba tí jẹ́ fóun ní máa ṣọlá tí ẹnìkan sì gbọdọ̀ délé. Àmì látàrí sí kò Ìgbẹ́yẹrẹ ṣíṣá. àkì púpọ̀. Babalá máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lọ. Àmì lè kó ìlú títí ni ọpẹ́ ìrọ̀lẹ́ Ọlọ́run. Nítorí kò sí nǹkan ní ti ogún téèyàn gbọ́dọ̀ jẹ́. Ní téèyàn gbọ́dọ̀ wá nígbà kó mú Ọlọ́run ọba ní ọkàn ṣoṣo. Ó sì jẹ́ pé ẹ̀sìn àwọn baba ńlá wa náà Ọlọ́run ní ọkàn ṣoṣo. Ọ̀nà ẹ̀sìn kan bá lọ́wọ́ àbàbà tiwa. Lọ́wọ́ àbàbà ńlá wa. Lọ́wọ́ bàbá Ọlọ́run àwọn Yorùbá àdúgbàkì ọ̀pọ̀ tí gbogbo ìlú wa lẹ́yìn náà àti gbogbo láti ìrẹsẹ̀ ìrẹsẹ̀ olójú àbàtà Sheikh Isa Abubakar bàbá ọ̀tẹ̀ authentic ni ọ̀tẹ̀ mọ́ádà sáwọn kékeré ọ̀tẹ̀ ẹ̀yìn ẹgbẹ́ authentic ó kọ̀ ló wọn gan ni ó ti máa ń gbòòrò orúkọ ìtì máa ń wọ́n ní ìtì ẹ̀rọ pẹ́ wá gbogbo àwọn òdúpẹ́ olóyè ẹ̀yìn náà sì ní ọjọ́ Monday wá ṣe èsì ọjọ́ Sátidé àwọn ẹ̀yà sì tọ̀ wá àwọn tó fly wá láti Àbújá èyí wá láti London kàwá tí mo fi ẹgbẹ́ náà wá mí ẹgbẹ́ ìwà bẹ̀rẹ̀ àgbáyé recognize náà wọ́n àti ẹ pé ẹ sáàsọ pé ẹ ẹ̀fẹ̀ jẹ́ kí á rí máa mo dúpẹ́ lọ́wọ́ ní tó orí ìjọ yẹn ni mo dúpẹ́ ẹ̀ ṣe ẹ̀kọ́ ìdí mo kí gbogbo wa àwọn tí wọ́n bá wá tún kí ní ọ̀tọ̀ Dr. Shuaib Dr. Shuaib
pàtì ní dá àti gbogbo àwọn ẹjọ́ ààrẹ mọ́ ó kí gbogbo wa tá pàtàkì níbí gbogbo èèyàn pàtàkì tó jókòó àwọn ẹni tó bá jókòó nítorí kò sí nǹkan ẹ̀sìn tó dáa jù ní ẹ̀sìn tó fẹ́ sin lọ́hùn tó ń bá tọba àti tòlè àti president àti gómìnà mo ni wọ́n jókòó sí ilẹ̀ gbogbo àwọn pàtàkì ẹ̀rí pé bẹ́ẹ̀ sì jókòó àdúgbò lọ́wọ́ náà ààyè tá a wà yìí ní kò mo láàyè àwọn bàbá mi gan kọ́ ní àlàyé ààyè tẹ̀ ń wò yìí ààyè ọlọ́run ọba nítorí tí ń jẹ́ kábíyèsí ìpínlẹ̀ rẹ̀ ọlọ́run ọba kò sẹ́ni tí ń jẹ́ kábíyèsí ọlọ́run tí a bá sì pé ọba ọlọ́run ọba kan ṣoṣo tí ò pé méjì tó ń bọ̀ láti rí jíjẹ ọba ọlọ́run ní ń jẹ́ ọba so ààfin ọba nígbà tí ìṣe ìṣèlú lọ́ba tó jẹ́ pọ́lọ́run lọ́ba ntẹ́mi ṣe bíbá ní àròlé ọlọ́run ọba ìlú gangan kọ́ ni ọba ẹ̀ lè fojú kan ọba ẹ̀ sì lè rí kábíyèsí kan ṣùgbọ́n ẹni tí ń rólé fún un tẹ́lẹ̀mọ́ ẹ gbọ́dọ̀ máa gbọ́ ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tí ń rólé fún un ìní ń rólé fọ́lọ́run ọba tẹ́ bá sì wò mí ẹ rí i pé ẹ̀sìn mi tó bá jọmọ́ ti ní ìmọ̀ bóyá tòótọ́ ni o bóyá rọrùn ṣùgbọ́n ẹ̀sìn tèmi mà ní ẹ̀sìn tó mọ ọlọ́run ní ṣoṣo tí lárúbáwá wá pè ní Islam èdè ni wọ́n fi pè láwọn wọ́n ẹ̀sìn Yorùbá ẹ̀sìn tó mọ ọlọ́run ọba ṣoṣo nítorí àwọn baba ńlá Yorùbá kì í sáwọn Ṣàngó ní baba ńlá Yorùbá kì í sáwọn àwọn àyànṣẹ́ èdè etí ẹtí pẹ́ àwọn àyànṣẹ́ ẹtí pẹ́ rárá ojú àgbẹ̀jọ lọ so ẹgbẹ́ ìṣẹ́gbẹ́ wọn òun ọ̀bọ òrìṣà so bẹ́ẹ̀ ojú ọ̀bọ òrìṣà ọlọ́run ọba nìkan tí tọ́ba àjọ wọn ti tànàbí náà sọ fún gbogbo wa náà ní pé àwọn tí wọn ò wé láwàní rí tí wọn ò sì sọ lárúbáwá rí tí wọ́n jẹ́ Yẹhudi Ìsá Mùsá Dáúdà Sùláìmánà Ibrahim wọn ò dé Mẹ́kà yìí wọn ò sì lé láwàní ṣùgbọ́n wọ́n mọ Ọlọ́run lọ́kàn kí ló pè wọ́n ó ní mùsùlùmí ni wọ́n ò pè wọ́n so kí wọ́n á lẹ́ pé àwa báyìí ẹni tó bá ti mọ́ Ọlọ́run lọ́kàn kí lẹ́ pè mùsùlùmí ìtẹ́yìn fi fọ́ọ̀lù sínú ìmọ̀ Ọlọ́run lọ́kàn làwa mọ̀ sí nílẹ̀ Yorùbá ní pé kéèyàn direct ní tí baba ńlá tiwa Ádámọ̀ tó ṣe baba tiwa ní Ádámọ̀ baba Yorùbá nítorí àwa gan nìkan àwa nìkan Yorùbá nìkan ló lè túmọ̀ Ádámọ̀ Ádámọ̀ tẹ bá wò ó ní èdè Lárúbáwá ẹ̀ ń tá a dá nínú àmọ̀ kìí ṣe ìtumọ̀ rẹ̀ nínú Lárúbáwá àbí túmọ̀ ẹ̀ ní tẹ gbọ́ Lárúbáwá ẹ̀ bá a sọ kìí sì ṣe ní Yẹhudi ní tẹ created from mud àwa là ń gbé created ní Adam from nínú àwa nìkan là ń gbé mud àbí clay ní àmọ̀ bá a sì ṣe ń sọ orúkọ Yorùbá nù a máa ń sọ ó tì ọlá mi ó ti dé my wealth has come adé tó san ìyà òun ni adé sànyà sì máa kì í bẹ́ẹ̀ náà ni bí wọ́n ṣe sọ orúkọ Ádámù bẹ́ẹ̀ náà ni àwa ò yí ṣe Lárúbáwá orúkọ yẹn àwa ò wọn máa pè ní tó bá sọ fún Yorùbá gbé Túndé lòdì ẹ bí ó ṣe pè Túndé mọ tí wọ́n pè ní àwa ò ní awáwù jáde látẹ̀rẹ̀ ìta dá nínú àwọn awáwù ìyá tiwa
àwọn nǹkan yìí òun ló ń sọ fún wa bẹ́ẹ̀ náà ni lámúrúdù ẹjọ́ kọ́kọ́ lédè sánmà kí ni ìtumọ̀ ẹ̀ wọ́n yọ owó ní àwọn abẹ́ pé ọládélé tó bá yọ owó bẹ́ẹ̀ ládélé ọlá ìtàn ẹ̀ bá yọ owó bẹ́ẹ̀ láìtàn bẹ́ẹ̀ náà ni ọlámúrú dúdú yìí òun ni ayọ owó bẹ́ẹ̀ lóde lámúrú dúdú. So àwa ti mọ̀ pé Yorùbá mọ̀ tí Ọlọ́run wá ṣe sílẹ̀ Lárúbáwá tó sì jẹ́ pé a gbọ́dọ̀ gbà tá a sì gbọ́dọ̀ tó kí ni yóò ṣe ọlá ńlá kan ló ṣe sílẹ̀ nítorí kò sí nàbí kan tó mú bá ṣe máa sin náà wá bó o lẹ́ẹ̀ṣẹ̀ máa sin o bó o lẹ́ẹ̀ṣẹ̀ máa pe Ọlọ́run ibo lẹ́ẹ̀kọjú sí kò sí ẹnì kankan tó mú wá yàtọ̀ sí dání òjíṣẹ́ ńlá ẹ má sì jẹ́ kí á pè lálejò fún yín tí nǹkan tó dáa tó bá wá láti ìlú òkèèrè èèyàn gbọ́dọ̀ pé nǹkan àlejò ni ó gbà fóònù dé ẹ̀ ṣe sọ pé àwọn bàbá wa kọ́ ló ṣe sáwọn bàbá wa ṣe pure water fún wa àbómi wo lẹ́nu omi inú àmù tó ní kíni inú àwọn ní àbá tí ì ṣe rìsáàtì kankan èyí tá a bá ní òun nígbà tá a tí ì máa lo mọ́tò sí tẹ́ ẹ̀ máa lo mọ́tò tí nǹkan dáadáa bá wá láti ìlú láwọn gbé bẹ́ẹ̀ sì máa sí àwọn India gbà Pakistan gbà àbí ibi wọ́n ti ní Muslim tó pọ̀ jù ní ayé ìyẹn ń pè ní Indonesia wọn ò ṣe pé nǹkan àlejò bẹ́ẹ̀ ló ti pọ̀ jù over 300 million. So ẹ má jẹ́ kí ẹnìkan fi yín sínú ìbọ̀rìṣà ìkónilẹ́rú ní ìkónilẹ́rú Ṣàngó ọ̀bọ bàbá tiẹ̀ Ògún ọ̀bọ bàbá tiẹ̀ Ògún tiẹ̀ ní Èkìtì ló ti wá èmi tí mo wà ń wò níwọ̀n a máa pe bàbá lẹ́kìtì ọmọ ẹni a máa ṣe ní bẹ̀bẹ̀ inú ara ìwọ àtàrà Èkìtì ta lògùn ọkọ̀ Èkìtì ní ọkọ̀ bùi ìbò tí bá ń pe Ògún ará Èkìtì Ṣàngó Ọ̀yọ́ àwọn Ọ̀yọ́ gan wọn bá wa jà sáàlà àlà tá a jọ pààlà káwá máa pe bàbá lọ́yọ̀ọ́ pé òní máa tàtọ̀jú ẹ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run ní àbá tó wá jẹ́ pàtọ̀dọ̀ Ṣàngó lé ẹ̀mọ́ àgbàdo lọ ní jẹ́ kò ní ṣèrú fún yẹn kí wọ́n á ní Agẹmọ Ìjẹ̀bú ní máa tẹ̀ òrìṣà bíbọ kò gbọdọ̀ sí láàfin ilé Ọlọ́run la wà yìí bẹ́ẹ̀ bá ti gbé orin tó fà á tí àwọn ọba tẹ́ bá ráwọn ọba tí ẹ pé wọ́n làwọn ẹlòmíì ò mọ̀ rò pé owó ni a fi ń yí owó pọ̀ àìmọye ọba tóun ò rí lẹ́tà ọba tí wọ́n bá rí lẹ́tà ni wọ́n fowó ní tí wọ́n wà lẹ́kọ̀ọ́ ní tó ń ta ní Ògùn State ẹ bá ti ń bọ́ sọ́nà bíbá yìí ebi ìtọ́ yẹ kí ọba ní ìtò yẹ kó ní ní iye Ọlọ́run ọba ọba tí ọba ti lè rólé fọ́lọ́run tọ́yàn ibi táwa ti lórúkọ tí ń jẹ́ ọba ní ọ̀dọ̀ Ọlọ́run ọba òun ni ọba àwọn ta ni àwọn ọba fún èpè lọ́ba àjòyè fún èpè lọ́ba àwọn èèyàn ọba àwọn ọba because ìlú kan ọba ló kọ́ kó sí lọ́wọ́ òun ni ọ̀wà máa rólé fún ọba àwọn ọba ọba òun ni ọ̀wà di ọba lórí àwọn ìjòyè àti lórí àwọn èèyàn náà ọba ò gbọdọ̀ sọ pé òun rólé fún bàbá àwọn òun rólé fún sáàyè bàbá rẹ lélẹ̀ bàbá ta ló pe Ádámù lọ́ba ta ló pe bàbá rẹ lọ́ba ta ni ó sọ ń pé bí òun ṣe ń bọ̀ láti sánmọ̀ báyìí àga ọba ni bá a dáyé lọ́lọ́ ní ìwọ ni wọ́n yàn
ta ló yẹ Dáúdà lọ́ba ṣé Dáúdà wálé láti bí ọba ẹ́ àní ẹjẹ́ àwò ìpìlẹ̀ láwò ṣé Dáúdà alayhi salam ṣé ọmọ ọba ni àbí ta ló yàn án níjọ́ Ọlọ́run ti yàn lọ́ba ọ̀rọ̀ sí bọ́ ìmọ̀ Ọlọ́run lọ́kàn tí wọ́n bá ti gba ìmọ̀ Ọlọ́run lọ́kàn lọ́wọ́ ẹ̀ wọ́n láti kú lọ́wọ́ ẹ̀ wọ́n ti parẹ́ kò sí tó lè secure ẹ tó lè fún protection ju kò mú Ọlọ́run bá lọ́kàn èmi bí mo ṣe wà kò tí ì sẹ́ni tó tó rẹ̀ wọn ò bí ó tọ̀ dáa àròlé Olódùmarè nínú ẹ̀mẹ́ pé àtúbọ̀tán mi ti dáa ni àròlé wo ló tún fẹ́ jẹ́ mọ́ orí mi ti kan àbí àròlé kílẹ̀ yẹn tó fẹ́ jẹ́ mọ́ lẹ́yìn ìbọn ọjà àròlé Ọlọ́run àwọn èèyàn wá ní ọwọ́ àfẹ́ àròlé Ọlọ́run lẹ̀ Ọlọ́run ọjà àròlé òòṣà ní ọlá àròlé kìnní lòun àròlé kìnní lòun àròlé Ọbàtálá Ọbàtálá tó ti lọ èyí ọ̀ máa ju àwọn bàbá tèmi lọ náà bá ti ju àwọn bàbá ẹ lọ ayé ẹ bàjẹ́ èmi ò lè bọ́ sábẹ́ Kádéṣe tó ti lọ òun ti lò gba tiẹ̀ bàbá mi ti lò gba tiẹ̀ ó ti lọ èmi náà ṣe kí ni wọ́n lò gba tiẹ̀ níwọ̀n àkọ́ta tó ṣe kí ni tó yàtọ̀ ẹ̀rọ tẹ́tọ̀ lẹ́kọ̀ọ́ ni gbogbo yín ti ń lọ káàkiri gbogbo àgbáyé ibi tó go àwọn bàbá tí ò dé Ọlọ́run ní máa ń ṣe rẹ̀ nítorí fi apá yín ju àyà yín lọ apá yín bá ti ju àyà yín lọ ìṣe máa rí nu kò sì sí nǹkan míì téèyàn ní tí máa pè yàn ju àyà yín lọ ju Ọlọ́run èyí tí ń bẹ ní àyà kò sí nǹkan míì even gan ẹ̀gbọ́n tí Jésù gan sọ ó ní the heart is the temple of God àyà ni you have to be bold and confident in your God if you are not you are a loser wọ́n látọ̀ o àwọn èèyàn kan lọ áàjì wọ́n fi láwọn bọ́ọ̀sà ó sì ṣe làbáyíkálá ọmọ Ọbátúndé kíní bàbá rẹ̀ nínú bàbá rẹ̀ àtọ́lọ́hún ó búra fọ́lọ́hún lọ́hún abẹ́gbọ́ Ọbátúndé bí Ọbátúndé nítorí bàbá rẹ̀ kan bàbá rẹ̀ wo ọlọ́mọdé àgọ́ ọba tí ò bá ti rólé fọ́lọ́hún kó fún rẹ̀ yọ rẹ̀ gbò àwa yóò bá ìsàbọ̀ ìsìn ìpìlẹ̀ wa ìsàbọ̀ ìsìn àbẹ́ ẹ̀mọ́ bí mo tún fi ìpìlẹ̀ wa sí ìsìn látọ̀rí Ádámù Allahu Akbar sádámù bọ́sàgbó sọ́gbògbó ewu tí ẹ̀ ní kọ́ bá sọ mọ́ wọn ọmọ bọ̀ ìsáwọ́ ya obìnrin sẹ́yìn òjọba Ọ̀ṣun Mọ́remí àwọn àníwọ̀n òòsà ẹ̀gbìn ìgbọ̀n ọ̀yà bá débí kí ni ó ṣe dọ̀bálẹ̀ ní yóò kúnlẹ̀ tí ó ta wọ́n mọ́ mo tún lè fi fún ìkan náà àwọn olóyè àwọn tí wọ́n ń sẹ́ra ẹgbẹ́gun yín wọ́n lè gbẹ́sẹ̀ lọ́yà ìgbẹ́sẹ̀ lọ́yà abẹ́ẹ̀mọ́ ni Ọ̀ṣun máa gbẹ́sẹ̀ ló bá jẹ́ páyé àdúgbò nígbà ẹ̀yìn ẹ̀ ni wọ́n wá fẹ́ kí ọba ẹ̀ tí ń jọba ọba wọn ni Ọlọ́run ọba ẹ bá kí mi kábíyèsí ní ìsìn máa ní kábíyèsí Ọlọ́run mọ́tẹ́ ẹ bá ti ní àròlé Olódùmarè ìgbé láti sọ nítorí pé nìkan ni ẹ̀yìn lè máa ń pásánẹ́ẹ̀tì tí bá ṣe
ọlọ́run lọ́kàn fọlá pé máa jẹ́ ọba ọlá nù máa rò pé wọ́n lọ́ba wò ọlọ́run lọ́ba wò ọba kan ṣoṣo tí ò pé méjì àìsí ìgbọ́dọ̀ ẹlòmíì lọ́dọ̀ rẹ̀ ọ̀fẹ́ ni ṣé ìkọ̀tẹ́ ọ̀fẹ́ àlọ́ ti kí ọ̀fẹ́ ẹni tó lọ fọ́ yìí pé kó o kàn di ọlọ́run mú lọ́kàn ṣoṣo Islam táyì ń ṣe Islam ìwé táwọn ẹlẹ́mọ̀rin ní kí n máa wé láwà ní gbogbo ìgbà nítorí mo mọ̀ pé àwọn Musa òwe láwà ní Isa òwe láwà ní àbí Nuhu òwe láwà ní àwọn tí ó jẹ́ bóyá Nabi Muhammad sallallahu alaihi wasallam Nabi Ismaila wọ́n lè wé láwà nítorí pé kíní tí wọ́n nìyẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ipò tèmi wà gẹ́gẹ́ bí àròlé ọgbọ́dọ̀ ní àṣà tìlú àṣà ní tí ń pè láṣà ó gbọ́ àṣà ga ó gbèsè ga máa ìbọn ìsà àṣàkẹ́ ilé ṣàṣà ẹ má dàpọ̀ ìtawọ̀ ó sì máa sọ ọdún tẹ́ ẹ bá ti wá bí ìtẹ́ ẹ gbọ́dọ̀ gbọ́ lẹ́nu èmi àròlé Olódùmarè kí lẹ gbọ́dọ̀ gbọ́ lẹ́nu Olódùmarè Ọlọ́run lẹ gbọ́dọ̀ gbọ́ tí ó pé ẹ gbọ́ ilé ìsáàfà ò ẹ má nínú ìgbàsẹ̀ ní orí lórí àwọn èèyàn máa ń sọ ẹ olúwo ń gbaṣẹ́ àfà sí iṣẹ́ àfà báwo ẹ̀yin nìránṣẹ́ Ọlọ́run ọba tọ́lọ́ máa rán táwa bá ṣe bákan orú àwọn ọba tí wọ́n ń bọ̀ ríta ẹ̀yin ẹ bá wọn sọ̀rọ̀ márùn lé Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ló gbọ́dọ̀ máa jáde lẹ́nu ẹ̀ ní gbogbo ìgbà nítorí eré mi kí n sọ ọdún mi jẹ́ ọdún tí mo máa sì ọdún Ọlọ́run mi máa sì. àbí ọ̀gá àtẹ̀mí nù ṣé kí n máa sọ ọdún ṣàbójú àbí máa sọ ọdún òkú mo lémi ò ní Ọlọ́run mi Ọlọ́run kan ṣoṣo lọ òun ló sì yàn mí ó lọ bá àwọn ọba ọdún táwa ní tòsí àyìn mùsùlùmí ń fi mí lẹ́rìí pé olúwo tún ti rọ́dún Ọlọ́run ọba mọ́ sọ̀dún ẹ̀. a fi ń dúpẹ́ fún un. mo sì ẹgbẹ́ wọn tiẹ̀ ẹgbẹ́ mi ló ní gbogbo òlú yìí èmi nìkan èmi ló wá mú gbé ìró lé bó àròlé kan ní máa ń wà nìkan. ó tó lọ́pẹ́. àròlé ọjọ́ nǹkan ní máa ń wà nìkan gbogbo àwọn ọba yẹn wọ́n ti ṣìnà wọ́n sí inú ẹ̀mọ̀ yẹn wà. wọ́n ti wà ń bẹ̀ tipẹ́ o èmi náà ni wọ́n ṣàdúrà fáwọn bàbá wa táwọn náà bá wà ní àná àwọn bàbá tèmi kan tí wọn ò bá máa ń táwà mú wa ntẹ́mi mú wa yìí kò í ṣe pé bóyá kò í ṣe mọ́ mo mọ ọkọ ẹnu gbogbo àwọn ọba tí wọ́n ń bọ̀ ìṣà wọ́n sì nà ọba Yorùbá yìí bọ̀ ìṣà ọba Yorùbá máa rólé fọlọ́run kí gbogbo wọn di àrólé Ọlọ́run ọba nínú kéèyàn máa rólé fọlọ́run àbí kọ́ máa rólé fòòṣà ńlọ máa tó ṣe ìbànújẹ́ gbà ní accident gan lọ́kọ̀ lù kìí ṣe accident ni ọba tí bá ń bọ̀ ìṣà ọba tí bá ti ń bọ̀ ìṣà kúkú yọ ẹ ó ti kúrò lọ́ba kìí sọ́ba wọ́n kàn wà ń tẹ̀ ní ọ́fìdí ẹ́ owó wọn kọ́ là ń lo ẹ̀wọ̀n ọ̀bá àní wọ́n gbógun ẹ̀ ń gbé wọn àní bí orówó àní bí òkèdè wọ ẹ̀yìn tó bẹ́ẹ̀ bí mo ṣe ń gbé ẹ̀yìn mọ̀ bí mo ṣe ẹ̀rọ tó kò lè ti àròlé Ọlọ́run wọ́n máa wọ ẹ̀wọ̀n wọ kówó kó lè wo kábíyèsí ẹ̀yìn wo níwájú Olúwo níwájú Olúwo wájú ẹ̀ tó gbọ́kàn lọ́ba ṣoṣo tí ó pa wọ́n. ìgbòlá ẹ̀ńjọ́ wo aláàlẹ́ wo yóò máa dùn ní. gbogbo tó bá wù kẹ́ máa ṣe yóò máa dùn ní. gbogbo ẹ tó wá bí ilé yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ṣe Ọlọ́run ọba kan ṣoṣo tí ò gbé méjì ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí
àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń wò wá níbi kí ni mo mọ̀ báwọn èèyàn ń wo Sheikh Ṣọlá àti nítorí wọn Sheikh Ọ̀tẹ́ àbí bàbá Ọ̀tẹ́ wọ́n wò gbogbo ẹni tó bá ń wò gbogbo ẹni tó bá wà ní ìlú àṣẹ tó lọ fi Ṣọlá tí wọ́n fi bílẹ̀ ọ̀nà kò máa jẹ́ ti gbogbo tí bá ń pa yín lẹ́kún tó pa yín lẹ́kún di wákàtí bẹ̀rẹ̀ mo ní gbogbo ẹ̀kọ́ tayọ̀ fún mi ní kẹ́ ẹ má sunkún gbogbo tó ẹ bá fẹ́ fi Ṣọlá kọ́lọ̀ bá máa lò yóò máa rí bẹ́ẹ̀ yóò máa ṣe bẹ́ẹ̀ ọ̀tá yín kò di ẹ̀pẹ̀ kẹ́kẹ́ mọ́lẹ̀ ọlá kó wọlé wọn tí mo ń béèrè òun ni ọgbọ́n táyé òyìnbó ẹ̀ ọgbọ́n tó jẹ́ pé tí wọ́n bá ti rí ayé ò ní gbádùn táyé ọba tí gbóhùn ò ní gbádùn lẹ́ni ní ìsìn bẹ́ẹ̀ bá rí láyé bí wọ́n bá ti gbọ́ ọ̀rọ̀ òwò àbí tí wọ́n bá ti gbọ́ orúkọ Olúwo ẹlòmíì kan tó wá bí ó ṣe wá àti tí wọ́n bá ti rí tí wọ́n bá ti gbóhùn rẹ̀ tí wọ́n ò tí ì rí ọgbọ́n tó gbé wá ayé ò ní gbádùn. Ẹ̀mẹ́ pé bẹ́yìn ọba dé Facebook lójúmọ́. Ọgbọ́n ni ọgbọ́n lọ́lọ́ sọ̀kalẹ̀ fún ọlọ́sọ̀kalẹ̀. Báwọn èèyàn bá ra ápù wọn kò gbádùn wọ́n máa lè. Bẹ́yìn ọba fóònù dé èkó sí. Bẹ́yìn ọba ní ayé ìrìn gbádùn. Ọlá tọ́lọ́ ń kó ṣe fún wa. Kó ṣe fún mi, kó ṣe fẹ́yìn, kó ṣe fún ọmọ yín, kó ṣe fún ìyàwó yín, kó ṣe fẹ́yìn náà. Ọlá tó yẹ pé ayé ò ní gbádùn tí wọ́n bá rí yín, tí wọ́n bá gbóhùn yín ayé ò ní gbádùn. Wọn ò ní rí bá ti ṣe, tí wọ́n bá ti rí ọ, ayé ò ní rí bá ti ṣe. Sọ bẹ́ẹ̀ yìí pé báyé ọ̀bá rí mi wọn ò ní ayé wọn ò ní dùn, wọn ò ní gbádùn. Sọ bẹ́ẹ̀ sára ọ̀rẹ́rìn. Àṣẹ ni ní àṣẹ láwa yìí ẹ̀gbọ́n tí wọ́n ní kí là ń fún ọba pé ọba láláṣẹ àṣẹ ọba tí ọba ti bọ̀rìṣà àṣẹ ń bẹ lẹ́nu ẹ̀ àṣẹ yẹn ni mo fi ń sọ́sẹ̀ nínú yín màá rí yín mú yẹn bẹ̀rẹ̀ máa rí yín mú yan gan. Ọgbọ́n táyé òyìnbó ẹ̀rí yóò ṣẹlẹ̀ sí wọn. Tí wọ́n máa wá bóyáwó ẹlọ́gbọ̀ọ́ ṣe mọ́tò tí ń fò. Kọ́ lọ bá mi sọ lánàá. Yóò rí bẹ́ẹ̀. Bí wọ́n bá ti gbóhùn yín sẹ́, ayé ò ní gbádùn. Bí wọ́n bá ti gbóhùn tèmi o, ayé ò ní gbádùn. Bí wọ́n bá ti rí mi, wọn ò ní rágbá ti ṣe báyìí. Yóò máa rí bẹ́ẹ̀, yóò máa ṣe bẹ́ẹ̀, ó ti rí bẹ́ẹ̀, láṣẹ ọba kan ní tí ń jẹ́ kábíyèsí ọba tí ń ṣọlá lẹ́yìn kan ọ̀gbọ̀dọ̀ bí nínú kábíyèsí olóògbé. Wala quwwata illa billahi al-azim. Àmín. Lórúkọ gbogbo olóògbé ọ̀sìn àti bàbá wa Ọ̀tẹ́ àti gbogbo àwọn àgbàlagbà bá láti Ìlọrin Masha Allah. dókítà bàbá wa ní àgbẹ̀dọ̀ báyìí náà ẹni ọkọ̀ kìíní ẹ̀kọ́ báyìí náà ní báyìí.